gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe ní àná, ṣùgbọ́n mi ò mú àdéhùn náà ṣẹ. Mo ní máa wá sí orí live video láti wá ṣàlàyé iṣẹ́ kan. Iṣẹ́ yẹn mo ti ń wá tipẹ́, mi ò mọ̀ lórí, but Ọlọ́run jẹ́ kí n pàdé iṣẹ́ yìí ní àná nígbà tí mo ń túlé. Ìlú Ìgbòho mo ti gba iṣẹ́ yìí. Wọ́n pè ní ẹ̀bẹ̀ àwọn àgbà. Iṣẹ́ ńlá ni o. Ṣé wá rí àkọ́kọ́ náà, kí ni wọ́n pè ní ẹ̀bẹ̀ àwọn àgbà? Ṣé rí lóòótọ́ àti lódodo, kò sí ẹ̀dá kankan tí ò ní àṣẹ́sì sí ọ̀dọ̀ Ọlọ́run. That is, kò sí ẹ̀dá kan tàbí tó wà nínú àkọọ́lẹ̀ pé tí wọ́n bá pè mí o, àdúrà ò lè gbà ọ́. Ọlọ́run òun ló ní pè mí, ó ní màá dá yín lóhùn. Àmọ́ àwọn kìnnì kan wà tó jẹ́ pé a ti máa tilé ayé mọ nǹkan náà. Òun náà ni pé èèyàn bẹ àwọn kan kéèyàn tó débi kan. Sọ̀rọ̀ mi ti yé. Bí ẹni tí ó bá ìyàwó sùn, tàbí tó jẹ́ pé ìyàwó ọ̀rẹ́ ò bá sùn, wá ní kọ́nà ó dárí jẹ. Ọ̀nà àdárí jẹ níwọ̀n gbà tó bá ti lọ bá ọkọ yẹn tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó báyàwó ẹ̀ sùn, tó lọ tọrọ dárí jẹ lọ́dọ̀ ẹ̀ pé mo ṣe nǹkan báyìí o. Tó bá ti lóun dárí jẹ, Ọlọ́run náà dárí jẹ nìyẹn. Ẹ̀yẹ́ wo mo ń travel lọ sí ọ̀rẹ́ recently. Ọlọ́pàá kan ṣoṣo ló dá mi dúró, ó kù dé ká dé rẹ̀. Bàtà wọn dá mi dúró, wọ́n wo pépà àwọn mọ́tò mi wọ́n wò. Wọ́n ní nǹkan tó kù tí mi ò ní náà ní proof of ownership. Sọ̀rọ̀ mi ti yé. Mo ṣe kówó mi sápò nìyẹn. Wọ́n wò pé irú kan wà lé ìbá ìṣẹ̀. Mo bẹ máì títí, ó ní mo gbọ́dọ̀ lọ sí kó tó di pé màá gbé mọ́tò kù ní ibẹ̀. Bí mo ṣe pé èèyàn tèmi kan tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ni wọ́n bá ní gbé fún wọn, wọ́n ṣàjọ sọ̀rọ̀, wọ́n ṣàfihàn fi mí lé. Tó fi jẹ́ pé mo ti ara ẹnìkan wọlé sọ́dọ̀ tiẹ̀ torí pé presently ń jọ yẹn àṣẹ wà lọ́wọ́ ẹ̀. Ṣé gbogbo nǹkan pátápátá tọ́lọ́run dá wọn sórí ìpẹ̀bẹ̀, kò dá wọn lásán. Àwọn ẹ̀mí kan ni ó wà pẹ̀lú wọn. Lẹ́fìrí tí yóò jáde, lẹ́fìrí tí yóò máa wù, tí yóò máa rẹ̀ sílẹ̀ tó bá tásìkò, kíní kò dúró. Kìsì kan náà Ọlọ́run ló ṣe o. Bẹ́ẹ̀ tí wọ́n dúró lásán. Ẹ̀yin wo ìwé kan wà, ìwé yẹn tẹ́ bá já lásán, tí wọ́n já lásán tẹ́ jẹ́ tíyàn jẹ́, kò ní nǹkan kan tó ń ṣe fún yàn. Sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ tí ó ní gbólóhùn kan tíyàn bá ti lè sọ̀rọ̀ yẹn sí, tẹ́ bá jẹ́ yóò mọ̀ ṣiṣẹ́ kankan immediately lójú ẹsẹ̀ yóò mọ̀ ṣiṣẹ́ yẹn. Sọ̀rọ̀ mi ti yé. Ó dà gẹ́gẹ́ bí ẹ má sọ pọ̀rọ̀ yín pọ̀ o, mo máa like láti ṣàlàyé olùwà yé wa ẹ sì lè fast forward ẹ tẹ́ bá fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ó dàbí iṣẹ́ kan tí grandpa mọ́ ní ká ṣe nígbà tá a fi wà kékeré tán bá lálejò. Ewé làpá funfun ni àwa níjà lásán. Tá bá ti wá gbọ́ léwé làpá yẹn á máa sọ pé ajiporo oṣó, ajiporo àjẹ́, ìwọ lọ jí tó ń poro oṣó, ìwọ lọ jí tó ń poro àjẹ́, poro wà lára alágbájá ọmọ alágbájá, á máa jẹ́ wí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tá fi jayé tá a nídìí. Ṣé mo ń pè ní iṣẹ́ tí a fẹ́ fìyẹn ṣe yàtọ̀ sí nǹkan míì tí wọ́n tó fẹ́ ṣe, bẹ́ẹ̀ ohun ló yàtọ̀. Èèyàn bẹ àwọn èèyàn kan kéèyàn tó débi téèyàn lọ. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìpòyún ti yí àwa tó bá yé bẹ́yẹn. Sọ̀rọ̀ mi yé. Ọlọ́run á yàtọ̀ síra wa, èèyàn yàtọ̀ sí èèyàn. Èèyàn ó yàtọ̀ sí èèyàn. Bẹ́ẹ̀ ni ní dààmú lágbára Ọlọ́run. Ṣé rí iṣẹ́ yìí tá bá fẹ́ ṣe, torí àsìkò ọjọ́ ti lọ báyìí, dákun mo ti rojọ́ púpọ̀ tó. Tá bá fẹ́ ṣe iṣẹ́ yìí, ẹ jẹ́ ká wá epo ògì ńlá. A wá gún méjèèjì tí ó kúnná dáadáa. A wá fi oyin gidi náà fi kún àti ẹyin òróró ẹyọ kan. Sọ̀rọ̀ mi ti yé. Ẹ kọ́ fọ́ ẹyin òróró ẹyọ kan yẹn, ẹ fi po ọṣẹ yẹn. Ẹ wá bu oyin gidi ẹ bù sí kẹ́ fi po dáadáa. Tẹ́ bá ti wá fi po,
ẹ fi pọ́ ọṣẹ dúdú ni o, ọṣẹ dúdú ni èlò tó bá hó sọ̀rọ̀ lórí. Tábà tí wàá fi pọ̀ tán ẹ wá kó sínú ike funfun, inú ike funfun ò ní kẹ́ kó sí, so ẹ fọmọrí ẹ̀ dé. Tó bá wá di aago mọ́kànlá alẹ́ jẹ́ kó jẹ́ inú bedroom. Níjọ́ tẹ́mi kọ́kọ́ ṣiṣẹ́ yìí inú ilé mi rẹ́ǹtì mo ti ṣe face me and face you gan ni, face me and face you, but Ọlọ́run gbà fún mi níjọ́ náà kò sẹ́ni kankan tó wọ bedroom. Wá dánwò lọ́tọ̀ yìí wọ́n dánwò lé face me and face you ẹ̀wọ́ Ọlọ́run níjà ara burú. Inú bedroom tẹ̀rí yẹn mo sì máa ṣàlàyé ọ̀rọ̀ ńlẹ̀, ẹ jẹ́ n sọ̀rọ̀ yìí tán tẹ́ bá fẹ́ gbọ́. Sẹ́ni tó bá ti wá dago mọ́kànlá òru ní alẹ́, káago méjìlá tó lù, káago méjìlá sàtó lù, ó lè jẹ́ 11:30, káago méjìlá tó lù, gbé ọṣẹ yẹn wọnú bedroom lọ, gbé sí àárín bedroom, gbé kalẹ̀ láàrin bedroom, sí ọmọ rí ọṣẹ yẹn kú lórí ẹ̀. Wá ti mú àbẹ́là fún kan dání yẹn kándù, wá tanná sí àbẹ́là yẹn, wá tàn sí ẹ̀gbẹ́ ọṣẹ yẹn, o ò ní jẹ́ kó súnmọ́ ọṣẹ yẹn ju kàlẹ̀ fún ní gáàpù díẹ̀. Àwa tanná sí, tó bá ti wá tanná sí ọmọ rí ìdérí yẹn o, má sọ fún mi pé dákun mo ṣe mistake mi o, sì rántí sí ọmọ rí ìdérí o, dákun mo gbàgbé kándù pupa mo tàn ìwọ lọ́mọ. Ṣé ìjọba ti sí ọmọ rí ìdérí kìíní yẹn tẹ́ ti tanná sí lẹ́yìn ẹgbẹ́ yẹn, ẹ jáde, ẹ tilẹ̀kùn bedroom yẹn ti pa, tẹ́ bá ti pa ẹ yẹn lọ sùn. Ẹ wá wò, tẹ́ bá ti wá débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì, tẹ́ ẹ bá rí àpẹẹrẹ kándù yẹn mọ́, tẹ́ ẹ rà àpẹẹrẹ kándù yẹn, wọ́n ti fún yín lónìí yẹn o, wọ́n gbé ọṣẹ wọ́n fi wẹ̀ láràárọ̀, o lè wẹ̀ ńjọ́ yẹn gan sef kò bù kó fi wẹ̀. Ṣùgbọ́n tó bá débi ibi ọṣẹ yẹn, orí tán ti paná kándù yẹn tán pa tí wọ́n ti kún bẹ́ẹ̀, wọ́n lò ó lọ ju ọṣẹ yẹn nù ní ò lè lò, tàbí orí pé kándù yẹn jó kanlẹ̀, tàbí orí pé kándù yẹn jó kanlẹ̀, orí ẹ̀ jókòó ẹ̀ bẹ́ẹ̀, má lò lọ sọ́nù ni, tàbí orí pé kándù yẹn ó jó kanlẹ̀, orí ẹ̀ jókòó ẹ̀ bẹ́ẹ̀, má lò ọṣẹ yẹn ò sí lù lọ sọ́nù ni, àwọn pẹ́ kò ní ẹ lówó púpọ̀, má lò kò jù bẹ́ẹ̀ lọ wàláì. Tó bá lò wọ́n ló léwu gan o, ó léwu. Ṣé nínú bedroom tẹ̀rí yẹn, mo ti bá woman kan gbélé rí, woman yẹn ló sọ fún mi pé kódà mọ́mí ẹ̀ testify sí kìíní yẹn, ó ń jí láago kanjọ́ kan ó sílẹ̀kùn bedroom, ó sì bá àwọn èèyàn mẹ́ta nínú bedroom, tọ́jọ́ lónìí ó ń bá àwọn èèyàn mẹ́ta, ó ní bó ṣe ṣe báyìí tó ń bá wọn báyìí tó ń rí wọn báyìí láago kan ó ń tilẹ̀kùn padà ní bí ó ń sá wọnú ilé rẹ̀. Mo lọ́nà nǹkan ló yọ yín inú bedroom tẹ̀rí yẹn, ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀, ẹ má jẹ́ ká mọ mọ́rọ̀ yẹn wá sí nítorí àsìkò. Iná ló ti sọ pé mo fẹ́ ṣe live video yẹn bẹ́ẹ̀ kò sa àyè gbà mímọ́ lánàá, èyí tá mo wálé ní kò jù bẹ́ẹ̀ lọ, lágbára Ọlọ́run ó máa bá ẹ lára mu. Èmi lọ́mọ yàbúrò yìí ló fẹ́ yìí Dr. Mutola tó gbé ìtọ́jú ṣe oúnjẹ gbàbù.